ẹ̀yin tèmi mo ti sọ tipẹ́tipẹ́ mo ní àsè kò lè wá sídìí iṣẹ́ orin ọmọ ọ̀dẹ̀ kò lè wá sídìí iṣẹ́ fújì lọ́jọ́ sí tí mo sọ̀rọ̀ Alhaji Tope Nautica àti Alhaji Taye Currency tí mo sọ pé Alhaji Tope Nautica wọ́n sọ àwọn kan tó yẹ kó sọ nínú interview yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n mú mi lọ́tà mo gba ojú bí tó pọ̀ gan lórí iṣẹ́ yẹn lórí ọ̀rọ̀ tí mo sọ yẹn ẹnìkan wà tó rọrọ̀ Alhaji Tope Nautica ló ṣe mú mi lọ́tà dé ní mo wá rí interview kan tí Àgbàlẹ̀tù ọ̀gá mi tí wọ́n grant ní fún ẹni yẹn tó ṣe drop lẹ́ni màá play interview yẹn fún yín kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ allegedly against Alhaji Tope Nautica tó mi gbọ́dọ̀ fàbọ̀ sísè tí mo bá post tọ́fíìsì Currency tí mi bá post tí wọ́n fi allege Alhaji Tope Nautica iná àbòsí ni mo ṣe definitely mo ń ṣàbòsí nínú nǹkan tí mo ń sọ nìyẹn so farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí ẹni ìwé ẹ má bá mi bọ̀. Pàtìgbà tó ń jẹ́ ààrẹ mo bẹ́sẹ̀ nìyẹn báyìí iṣu ti dé. Kí ló fa iṣu? I don't know mo kàn rí pé ó dà pé bífì ẹ mọ̀ bí kí bífì wà nù ìwà èèyàn because gbà mí ti bá jókòó máa kọ̀ pé jọ kí ló tiẹ̀ fa iṣu láàrin mi àti Brian mi ò kí n rí nǹkan tó fa iṣu. Ọmọ ìlú kan náà kọ́ ni. Irọ́ Abẹ́òkúta làwọn. Ok Abẹ́òkúta làwọn ok. Because mi ní nǹkan tó fa issue mo jẹ ok fine mo á ṣàgbọ́yìn dáadáa ok ẹ̀rẹ̀ gbọ́gbọ́n fẹ́ jà mo bẹ́sẹ̀ rè mo dẹ̀ tún try láti invite mi pé aláyé mi fẹ́ jà kò tiẹ̀ fún mi ní attention ara. Lẹ́yìn ìgbà yẹn àmọ́ nǹkan tẹ́kùn mo tiẹ̀ tún try láti invite wọn sí pé aláyé mo fẹ́ ṣe nǹkan báyìí. Ìgbà míì gan tí n bá dàgbò wọn kàn máa kì í gbé ẹ̀ṣọ́ rà mọ́ ni màá wọlé kìnnìkan tẹ́ pé tẹ́lẹ̀ tí ó bá pẹ́ kó tó dé gbà yẹn àwọn tó jà àwọn fans máa ẹjọ́ kẹsọ̀ play ẹjọ́ kan máa play kó tó di pé ó máa bẹ̀rẹ̀ bọ̀ àtìgbà yẹn báyìí gbogbo yẹn kò sí mọ́ mi mọ nǹkan tó ní lọ́kàn ìlara yẹn náà ń ṣe tó fi dé orí ọ̀rọ̀ Alhaji Taye Currency yẹn because mo kàn wo program yẹn mo gbé òkè ṣé àríbì kan sí Currency ti ta sí Taye ni tí Currency ti ta sí Alhaji Tope ni kò sí náà ẹni lẹ́nu Currency ẹ̀ ó kọ wèrè la fi ń wo wèrè yálà ó ṣe mistake yálà nobody above mistake kò dá ká máa yọra wa náà wèrè la fi wèrè kí ni ti yín ẹ sọ pé ó ń jó nìkan are you the originator of this music ṣe báyìí àwọn náà ṣáà ń jó nìkan aláyé kan wà lágbàdo kọlọ̀ fọnùkẹ́ ayége Olúmídé Àwíṣẹ náà pè ó kọrin bú Alhaji Tope àti Alhaji Taye tó fi kú ni. Kí ló dé tó kọrin bú wọn. ọ̀nà ń jó òun náà nìkan náà ni a ní Olúmídé Àwíṣẹ ọkọ màmá Tope Olúmídé Àwíṣẹ ọkọ màmá Táyé torí pọ́n jí mi lórí nǹkan ni mo ṣe ń ṣọkọ ìyá wọn. Awọ ẹ̀ ní kí ló fa bífì ṣé tiẹ̀ kí ṣe tèmi ẹ̀rẹ̀ amúlọ́kùnkùn ni ẹ bá dé ṣùgbà orin Táyé lẹ̀ mú bẹ́nu ẹ bá dé ṣù àwù kí ni tí ọ̀nà wo ló fi bá ṣe yìí ó fa àwọn ọlọ́pàá ẹ̀yin náà ṣàṣe tó ju bẹ́ẹ̀ lọ. Yes àwọn náà ṣe tó ju bẹ́ẹ̀ lọ là wọ́n pe ọ̀bọ̀ kan lágbàdo Jábẹ́rẹ́ Saheed nǹkan tó fojú ọ̀bọ̀ yẹn rí wọ́n bá kàdé ọ̀bọ̀ yẹn jẹ́ up to now ìyẹn Alhaji Tope náà tọ́mọ yẹn bá ń play dúró náà ẹ̀mọ̀ amúgbó náà ló ń gbàgbọ́ àwọn méjì so pátá àwọn náà ni ọmọ yẹn ń kọ orí Tope náà ẹ̀mọ̀ level Tope so ọmọ yẹn náà wà ń try láti create èyí àrẹ̀jáde pé ó fẹ́ yíkú but tùǹgbà Tope náà ló ṣì ń lò so tọ́mọ yẹn bá play ní Joe Black ẹ̀yin náà máa play ní tòkòtò ẹ̀ máa ní káwọn ọlọ́pàá lọ máa treat ọmọ yẹn títí tẹ̀ fi frustrate ọmọ yẹn tẹ̀ fi bà career ẹ̀ jẹ́. Àwọn nǹkan tẹ́ ń sọ yìí àwọn allegation ńláńlá mà ní. Náà ṣá ṣe mo parọ́ mọ́ ọ ni àwọn náà mọ̀ náà parọ́ mọ́ ọ ni àwọn náà mọ̀ náà. ẹ káàbọ̀ padà ṣe gbọ́n nǹkan tí ọ̀gbẹ́ni amòye yìí tí wọ́n wí ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ ṣe rí téèyàn bá ní òun fẹ́ máa wá ẹni tó jẹ bàbá òun lówó kiri àdúgbò tó bá rìn tó bá pẹ́ tó bá yá á pàdé ẹni tí ìyá tòun náà tó jẹ lówó ẹgbọ́n nǹkan tẹ́ni ẹ sọ ó ní Alhaji Tope Nautica náà wọ́n fọlọ́pàá wọ́n fi ń threatening eléré ẹgbẹ́ wọn tó jẹ́ junior colleague wọn ládùúgbò kan náà tọ́jọ́ wà ẹni sọ débi pé Alhaji Tope Nautica wọ́n máa ń na àwọn fáǹsì wọn mo kàn gé bẹ́ẹ̀ kúrò ní kí wọ́n bá gùn jù ó láì Alhaji Tope Nautica allegedly pé wọ́n máa ń na àwọn fáǹsì wọn ṣẹ́yìn tún gbọ́yìn rí kéré máa na àwọn fáǹsì wa náà tó wá fún lówó oúnjẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá so ṣe rí tẹ́bá jọ ṣiṣẹ́ kan náà ní láti máa dáṣọ àṣírí bo àwọn nǹkan kan torí ẹni tí wọ́n bá tún di ẹnìkan náà ń padà bọ̀ wá tún di ẹlòmíì
tèmi bá ní mo fẹ́ tún di blogger kan wò ń sìn àwọn kó wà tí wọ́n bá tún di tọ̀dọ̀ mi náà wò so kò sẹ́ni tó pé tán perfect a níbi kankan tá a kù sí oníṣẹ́ gbọ́dọ̀ máa wà careful nínú ọ̀rọ̀ sísọ èyí gbọ́dọ̀ máa wà careful gan ni so Alhaji Tope Nautica ẹni ńkọ́ ó ti challenge yín ó ti allege yín èmi ò gbà pé nǹkan tó sọ òótọ́ ló sọ o omi sọ pé allegedly so tó yẹ pé àyè wà láti bọ́ta wá debunk tẹ́ni yín sọ déédéé táyé ò bá yọ láti wá debunk nǹkan tẹ́ni yín sọ déédéé náà ni but ó kù sọ̀wọ́ yín tó yẹ pé nǹkan tó sọ yẹn bó ṣe rí lọ́dọ̀ yín náà ni ẹ̀yin náà ẹ lọ ṣàtúnṣe síbẹ̀ o torí nǹkan allegation tẹ́ fi kan currency òun náà padà wá fi kàn yín èyí tó fi kàn yín gan sìn allegation tó fi kàn yín gan ojú ti tàbí currency lọ pé ẹ̀yin tún na àwọn fáǹsì yín tẹ́ bá rí lérí ẹgbẹ́ yín tẹ́jọ́ ń ṣe ládùúgbò kan náà ìmọ̀lẹ́mọ̀ àfọlọ́pàá máa threatening ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ mi ìfẹ́ sọ púpọ̀ lọ́rọ̀ ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wò mí ọlọ́run bá ẹni wówó tí o àpòṣẹ́ṣẹ́ àmúra yín kò ní gbẹ o àṣírí yín á máa bò ní o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín my name still remain the same olúwayé olólùfẹ́ yín stay blessed.